kálẹ̀ mà. Ẹ káalẹ́ sà o, ẹ jọ̀ọ́ ṣé Princess FM mo pè sí? Bẹ́ẹ̀ ni mà, kí lẹ́ ń la kọjá mà, àṣírí ńlá lè tó mà. Ṣé ẹ mọ̀ mo jẹ́ ọmọ 29 years ní ọdún yìí. Yes ma. Láti ìgbà tí mo ti wà primary school, ó ní màmí àti dáàdì mi ti depart. Tó dẹ̀ jẹ́ wípé màmí ló kó àwa mẹ́ta, 5 lọmọ tí wọ́n bí. Àwọn èyí tèmi tẹ̀lé 10 years ni ìyàtọ̀ tó wà láàrin wa. So àwa jọ ń kópa, mo máa ń ṣèṣe pé mi ìfẹ́ kí ìyà jẹ ìyá mi, ìfẹ́ kí ìyà jẹ àwọn àbúrò mi. Gbogbo owó tí mo bá rí, mo máa fi ń bójú tó lé ni. Tó fi jẹ́ wípé màmí ò ka sí láti ti ta páì kan tẹ̀ wá ṣẹ̀ṣe fún wa. Màá kiri títí tí mo fi jáde kọ́lẹ́ẹ̀jì ni mo máa bá wọn kiri. Tí màá wálé láti school wá kiri káwọn àbúrò mi lè ṣe. Nígbà mo wà ní school gan, wọn ò rówó san. Mo ṣáà máa ń ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ kan nílé ìwé. Ìyẹn ò dùn mí. Ìgbà tábúrò mi tó tẹ̀lé mi fẹ́ ṣe freedom, mo lọ ṣe ọmọ ọ̀dọ̀ nígbà mo parí school ní 2019. Mo lọ ṣe ọmọ ọ̀dọ̀. Mo kówó yẹn wálé fábúrò mi kan fi ṣe freedom fún torí ó ti lo 3 years níbi tó ti ń kọ́ṣẹ́. Ó ti lo 3 years níbi tó ti ń kọ́ṣẹ́. Ètò tẹ̀lé òun náà fẹ́ ṣe WAEC 2020. Mo ti ríṣẹ́ ní school kékeré kan. Mo wo WAEC ọmọ yẹn. Ìgbà tí mo marry in 2022, wọn ò tiẹ̀ ra nǹkan kan fún mi. Mo ṣáà dọ́gbọ́n tá ṣáà fi ṣe kinní yẹn ní kékeré. Pé mi ṣáà lè jẹ́ kẹ́ni tó fẹ́ fún tẹ́ni kó mú nǹkan tó kàn máa mú mi lọ bó ṣe wù ú. Mo wá bí àkọ́bí mi 2023. Mo kàn sí ní láti máa bí àwọn ọ̀rọ̀ yẹn kúkú. Mo bímọ, mi rẹ̀ nìkan kan. Ṣé wá mo ní ilé yìí náà Ọlọ́run tún wá dá wa lónìí bí oṣù mélòó kan sẹ́yìn, ìfẹ́ dárúkọ oṣù yẹn. Èmi nìkan náà mo tún wá ń kópa tó fi jẹ́ wípé ilé ọmọ ni mo wà, mo dẹ̀ ṣubú. Ìyá mi bá mi wẹ mọ́ o. Pẹ̀lú pé inú ń lọ mi, contraction wá lẹ́yìn ìgbà tí mo bímọ tán. Wọ́n ní láti máa sọ fún mi pé kí mi ṣe gírí o, àtọ̀rọ̀ àwọn ń lọ, àwọn fẹ́ lọ tójú tọ́jà àwọn. Ọjà ni ìyá mi bójú tó. Kódà torí pé mo marry gẹ́gẹ́ bí àfúnjà àpẹẹrẹ ní mo ṣe ń bójú tó lé. Wọ́n pé ìrànjà pé táwọn bá kú, ibo ni wọ́n fi àwọn sí. Mo dẹ̀ ṣe gbogbo ohun tí mo lè ṣe. Mo bá wọn gẹ̀ẹ́sì ilẹ̀ kékeré kan pé Ọlọ́run ní jẹ́ kú, ẹ gbìyànjú kẹ́kọ̀ọ́. Nígbà mo wá marry, nǹkan ò ṣe dáadáa, mo ti fi iṣẹ́ sílẹ̀, mo fi wáṣẹ́ kékeré kan ṣe ní abúlé ibi tí à ń gbé. Owó tí mo wá rí, mo wá fi bá wọn ṣe yẹn. Kò wá sẹ́nì kankan nínú àwọn ọmọ ìyá mi tó tẹ̀ nà ní mi. Ìyá mi náà kò nà ní mi. Lẹ́yìn pé èmi àtọkọ mi nìkan la ríra wa tó bójú tó mi. Ṣé máa sọ fún yín pé látàárọ̀ ọkọ mi ló ń forí ṣe sọ̀rùn ṣe. Mi lè dìde, mi lè ṣẹ́ nísìn. Ó wá sú mi. Mo kò wá lò pé eléyìí èmi náà fẹ́ máa sọ wọ́n lè bá dojú mọ̀ràn tẹ̀lé ìgbà ni. Mo wá sọ fẹ́ nìkan, wọ́n ní kí n lọ bẹ̀rẹ̀. Wọ́n pé ká mọ́ bínú. Ẹ jọ̀ọ́, mi ò mọ̀ bí mo ṣe kí n fẹ́ gba àkókò. Wọ́n ní kí ẹ lọ bẹ ta ni? Kí lọ bẹ bá mi pé kán mọ́ bínú pé nítorí ìgbà tí wọ́n wádọ̀ mi tán sọ̀rọ̀ pé àwọn ń lọ múnà sọ́jà lẹ fẹ́ mọ bójú tó ni. Bójú tè ní. Ẹ wá ní ìgbà tábúrò mi wọ school èyí tí mo ní mo sanwó WAEC ní 2020 yẹn. Èmi tó mo wá bó ṣe lọ sí school, èmi mo lọ sanwó iléèwé rẹ̀. Èmi ni mo sanwó iléèwé. Omi ìjẹ́kọ̀kọ̀ mi mọ̀. Wọ́n ní kí n mú ọmọ láti ibi tá à ń gbé yìí lọ síbi tọ́mọ rí school sí. Mo ò gbálé fọ́mọ. Èmi ni mo kówó lẹ̀ tí mo gbálé lọ́jọ́ tá dé ìlú bí tí wọ́n ọmọ get admission sí. Èmi tó tẹ̀lé mi náà, mo máa fún wọn lówó. Ọmọ yẹn wá ṣe ó wá sàbọ̀ níbi tá a wà yìí ní last year. Arábìnrin, ẹ lò mọ̀. Kí ni èjì yín náà? 29 years ní sà. Ẹ ti bí ọmọ mélòó? Mo ṣẹ̀ṣẹ̀ délẹ̀ kejì ni. Ọlọ́run bá yín wò ó pẹ̀lú agbára Ọlọ́run. Ṣẹ́yìn làkọ́bí? Èmi kọ́ lákọ̀ọ́bí, àwọn àkọ́bí wa méjì wọn ò tẹ̀ ná ní wọn. Ta ni ò ná ní wọn? Àwọn ẹ̀gbọ́n mi méjì tó wà níwájú. Ṣé báwọn yẹn náà wà lọ́dọ̀ dádì yín àbí? Àwọn náà wà níwájú ni. Àwọn yẹn ni mọ́mì kó sílẹ̀, yín mẹ́ta ni wọ́n kó lọ àbí?
inú ẹ̀yin mẹ́ta tí mọ́mì kó. Wọn ò kó kankan sílẹ̀, àwọn yẹn kálukú wọ́n káàkiri tiwọn ni wọ́n wá. ṣùgbọ́n inú ẹ̀yin mẹ́ta tí mọ́mì kó yẹn sẹ́ ẹ̀yin nìkan lẹ dàgbà jù nú wọn. Bẹ́ẹ̀ ni. ìyẹn dàgbà pẹ̀lú àwọn àbúrò yín méjì tó ṣẹ́kù papọ̀ àbí. bẹ́ẹ̀ ni. kí ni èjì ìyá tó bí yín lọ́mọ ṣé wọ́n ti darúgbó ni. Wọn ò darúgbó, wọ́n lè tẹ̀ 65 ni. ẹ farabalẹ̀ ṣàgbọ́ tèmi. kí ni èjì àwọn àbúrò yín tẹ̀ ń tọ́jú yẹn náà, kí ni èjì wọn náà. èyí tó tẹ̀lé mi 26 years. 26 wo ni kẹta. ìkẹta òun ṣẹ̀ṣẹ̀ 22 ni. 22 ètò tó ti wà lé 26 yẹn iṣẹ́ wo nìyẹn ṣe ń tiẹ̀. òun tóògùn. ó ti níṣẹ́ tiẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ èmi náà mo ṣe freedom fún. ó ṣáà ti níṣẹ́ ẹ̀ lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń rí ṣe ń tiẹ̀. ẹ kúṣẹ́. àbẹ́ẹ̀ rí ni èmi ní o ọkọ mi náà sọ bẹ́ẹ̀. ìkẹta ń kọ́ ìgbọ́tẹ̀ ìkẹta ń kọ́ sẹ́ ìkẹta ń kọ́. ọlọ́mọdé ló sì máa rè jí pẹ̀lú tí ò kàn yín tẹ̀ ń lọ ó sì wọ́n dà ní. skul tó dẹ̀ ń lọ yẹn ta ló rán ní skul. èmi ni bẹ̀sìnàtì mi lówó lọ́wọ́ mọ́ mo sọ fún wọn pé kán kálukú ó bùkù kàtà wọ́n wá ní ṣe bẹ́ẹ̀ yẹn mi lè ní pé lọ́mọ tèmi. kí lẹ pè ní èjì ẹ̀ kí lẹ pè èjì ẹ̀. 22. ẹ mọ̀ tí màá sọ fún yín arábìnrin. bẹ́ẹ̀ ni sà. ẹ rí i kí mo fi yín ní àkókò dáadáa àbí. ṣé ẹ nífẹ̀ẹ́ ara yín. mo nífẹ̀ẹ́ ara mi. ẹ ṣàgbọ́ tèmi ṣé ẹ nífẹ̀ẹ́ márèèjì yín. kọ́lọ̀ mọ́jọ́ túká. àkọ́kọ́ tẹ bá gbé nǹkan gbẹ̀yìn ọkọ yín tí nǹkan yẹn bá jájó yín lójú ẹ̀yin lẹ́mọ̀ dá nǹkan yẹn rán kì í ṣèpè ìwọ ọkùnrin mò ń sọ fún yín yẹn. kò sí nǹkan tó burú tẹ bá ràn àwọn àbúrò yín lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe pé ràn wọ́n lọ́wọ́ kí ìgbésí ayé tí yín fi bàjẹ́ kì í ṣe pé ràn wọ́n lọ́wọ́ láti fi kó affect marriage ti yín. ẹ ti marry ẹ tán bílẹ̀ yín age 26 ó ti ń ṣiṣẹ́ tiẹ̀ age 22 tí ẹ bá ṣe pé tọmọ bá jẹ́ age 22 tí ọmọ yín ò bá jábọ́ lórí ọ̀kadà rí tàbí ó ti ṣubú léèwẹ̀ rí lóyún yẹn ẹ lò ṣe wà ń bẹ̀. mo wà pẹ̀lú yíṣà. tó bá jẹ́ pé ọmọ tó jẹ́ pé wọ́n sanwó tó yẹ kán san ọjọ́ tó ń bí age 22 gan fúnra rẹ̀ ó ti tó ìgbésí ayé ara ẹ̀ mójútó ní age 22 iléèwé tó ń lọ yẹn òun náà máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ojú yín ò ta mí arábìnrin ojú yín ò ta mí ẹ nífẹ̀ẹ́ ara yín nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹni èmi ò ní mọ́ ràn àbúrò yín lọ́wọ́ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n kì bá dáa àbúrò yín náà gbọ́dọ̀ dá àwọn kankan mọ̀ nínú ayé kódà tó di ọmọ téèyàn bí nínú ó gbọ́dọ̀ dá àwọn kankan mọ̀ nínú ayé ẹ dẹ̀ mọ́ ìrìn àjò gbésí ayé yín débi pé wàá lọ kọlù yá yín ẹ sì mọ́ jì kí ìyá yín tojú bọ fámìlì yín jù ẹ mọ́ jì ó tojú bọ̀ ọ̀rọ̀ gbésí ayé yín jù ọkọ yín ló gbọ́dọ̀ tojú bọ̀ ọ̀rọ̀ gbésí ayé yín ilé ọkọ lẹ́wà ṣé mò ń sọ̀rọ̀ arábìnrin. ẹ̀yin náà ti ní bùkátà ẹ jẹ́ ṣe lójú ẹ̀mí kí ni èjì àkọ́bí yín. ẹ jẹ́ ń já yín tán ìkejì ńkọ́. ọmọ oṣù ni. arábìnrin tí ò ní bàjẹ́ kí lè máa jẹ́kọ̀ọ́ fún ọ tó ń gbọ́ wọn lé ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn tí ì ní àjẹsẹ́nukù kankan tí ì wà òkè rárá torí ọ̀pọ̀lọpọ̀ bùkátà wà níwájú yín tí ẹ sì gbọ́ bóyá gbòòjò tiyín lẹ wà yẹn bóyá ìyókù bóyá gbẹ̀rún ni kọ́lọ́mọ jẹ́ rírú ẹ̀ ìrìn àjò tẹ́ ẹ bá rìn gbà tẹ́ wà ní gbòòjò yín tẹ́ ẹ bá ṣe lò ó sígbò bá dìgbẹ̀rún láyé òfin ní mòjé yín báyé ṣe wà nìyẹn ìgbò tó lọ bí òréré ayé ò tó lọ bí ọ̀pá àbọn ìtayé bá ń jẹ lẹ́nu ni wọ́n mọ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ṣẹ̀ ya yín ẹ̀bẹ̀ ya yín ṣó ti yé yín mà tí ẹ bá mọ̀ ẹ ṣàgbọ́ tèmi tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ṣẹ̀ ya yín ẹ̀bẹ̀ ìyá tó bí yín lọ́mọ ẹ mọ̀ jẹ́ káàrin yín ọjọ́ dàrú ṣùgbọ́n ọmọ tó wà lé 22 yẹn ẹ sọ fóònù náà kó náà lọ́mọ ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kan tó lè máa ṣe láti mọ fúnra rẹ̀ ní skul ẹ̀yin tó dẹ̀ mọ assist ẹ̀ bó ṣe yẹ kó lọ nìyẹn ẹ tó dẹ̀ jẹ́ ìyá yín náà àwọn náà sì lè ṣiṣẹ́ 1 naira 2 naira tán náà bá ní kán máa fọ́ ọmọ yẹn tán bá dẹ̀ ní ọmọ age 22 ẹ lò mà ẹ gbọ́ tèmi ọmọ age 22 tí ò bá rí èèyàn rán nílé ìwé ó yẹ kó lè ránra rẹ̀ nílé ìwé Doyin ṣé mò ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ tó wálé ayé wá ṣe alẹ́ lómi ó wà lọ́gbọ̀n ọdún àwọn òbí mi ò ṣe nǹkan báyìí fún mi ni
tán bá ṣe ìbádẹ́ ṣe nígbà táwọn òbí ò ṣe fún ẹ ṣé ìwọ wálé ayé wá jìyà ń tiẹ̀ ni wáì tó o lè ṣe fúnra ara ti tiẹ̀ ṣé o mọ̀ pé oníyà ni ó jẹ gbogbo ẹ ní. ìgbésí ayé ẹ ní k-leg ìgbésí ayé rẹ tó ń gbé kò tẹ́ ẹ lọ́rùn òun aṣọ pé bàbá rẹ ló fà á ìyá rẹ ló fà á láti bo sí bo tí wọ́n bá tiẹ̀ wá fàṣẹwò tí ìgbọ́n tiẹ̀ bó ṣe fẹ́ lò gbésí ayé tiẹ̀ nìyẹn ni. gbogbo owó tó ń wá ọmọ lórí ètò lálẹ́ yìí mọ́ sọkún mọ́ o mọ́ bọkàn jẹ́ o mo fọlọ́run búra fún ọ lórí ètò ọlọ́run ò gbàgbé ẹ ọlọ́run fẹ́ fún ẹnu ọmọ alálùbáríkà ni ẹ bá bí ọmọ lókè pẹ̀ láyé tí ẹ bá ti ṣe àrídùnnú ọmọ wà lẹ́ẹ̀kọ́ yẹn wọ́n bí ṣé ọ̀tọ̀ ọmọ ń bódìjà ni àbọ̀ ń ta lọ́nà yàn ọ gbọ́dọ̀ jẹ́ àrídùnnú ọmọ fún bí ẹ tó o bá ti lè jẹ́ àrídùnnú ọmọ fún òbí rẹ ká má wulẹ̀ bí ọ ó sàn ìyẹn tó bá fẹ́ fira rẹ rọ́nu ayé fira ẹ rọ́. àbúrò mi ìyá mi àbúrò mi arábìnrin ó dàárọ̀ ọlọ́run ó là yín o. ẹ jẹ́ lọ sẹ́ka àpolówó ọjà age 22 ẹ bàbá àtìyá àwọn òràn nílé ìwé nìjẹ́ kó ń lọ sílé ìwé Elédùmarè ọ̀gá ògo